wá ga tó yìí láti ọjọ́ tí mo ti rìn nílé ayé èmi ò rí ikú tó ga tó yìí rí. ó tó ọ kí ló fa ariwo ìrora kékeré ìrora tí ò ti tó kí ló ṣe ohun tó ṣe nìyí. ìyá ibi awídadé yìí nítorí pé ẹnu ara ẹni láti nǹkan méje ibi awídadé ó gbọ́ ohun tẹ́ ẹ rí fún mi lágbàdá ẹ sọ fáwọn ìyá kan gbọ́. o ní kí n máa sọ fún wọn. ẹ máa sọ. ẹ̀yin ìyá torí ọkọ mi Jeremáyà mo ṣe wá o ó lówó lọ́wọ́ ó tẹ́ mi lọ́rùn báyìí ṣùgbọ́n nǹkan tí mo rí lẹ́jọ́ mẹ́ta yìí ni pé ìṣe làwọn obìnrin bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé tó bá lóun fẹ́ gba contract obìnrin ló bá dárúkọ fún mi tó bá lóun fẹ́ gba nǹkan kan obìnrin ló bá dárúkọ fún mi mo wá rí i pé gbà tó bá máa dọjú alẹ́ eléyìí tí mi fi ní gbádùn ẹ̀ mọ́ gbogbo yẹn mo fẹ́ kẹ́ gbà lọ́wọ́ ẹ̀ bí ìfẹ́ kó lówó mọ́ mo fẹ́ ká méjèèjì kájọ wà bá a ṣe wà tẹ́lẹ̀ tífẹ́ dé wà láàrin wa tábà kúkú lówó ká má lówó mọ́ rárá ní nǹkan tí mo fẹ́ nìyẹn. ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́rẹ̀ sọ ẹ. bí mo ṣe fẹ́ gan-an nìyẹn. tó bá rí bẹ́ẹ̀ fẹ́rẹ̀ sọ ẹ nítorí pé àwọn ìyá ti gbọ́ ohun tẹ́ ẹ rí o. àmọ́ o ìyá tá a bá parí gbogbo iṣẹ́ yìí yóò kàn yín o. àròlé o tún fa owó aago sẹ́yìn nìyẹn àní mo ṣe fẹ́ mo ṣe sọ yẹn. nítorí ọkọ rí yóò rí pépà ńlẹ̀ owó ni ó pè. mo fẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni fẹ́ nu. tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yà ayé o àpáàdì tó dojúkọ giri tó giri níṣẹ́ ojú àdìẹ ò kọ́ nínú àgbàdo ojú Jeremáyà ọkọ Bísọ́lá kó má ṣe kó lára rẹ̀. àṣẹ. gbogbo obìnrin kó dọ̀tá rẹ̀. àṣẹ. kó má ṣe rí tòbìrì ọkọ rò. àṣẹ. kó máa gbọ́ ti Bísọ́lá. àṣẹ. ó ti rí bẹ́ẹ̀ o. ẹ gbà kí ni bẹ lọ́wọ́ yìí. owó ẹyọ ni. owó ẹyọ. gbogbo owó tọkọ yóò ní láyé òun ní bẹ lọ́wọ́ yìí kẹwàá dábàá àwọn ìyá kò tún lówó mọ́. ó ní kí n. ẹ dàálù àwọn ìyá. àròlé. iṣẹ́ ti ṣe. o ṣe mo dúpẹ́ torí gbàtà bàbá rẹ wà láyé tó bá fún yàn ní kékeré báyìí bó ṣe máa rí náà nìyẹn wo wàdẹ́ gbà. God bless you. Jọ̀ọ́ mò ń kọjá ní àràǹdì mo rí church kan ní ibẹ̀ yẹn along the road. Wọ́n kọ Mountain of Zion. Mi ìwà aréèyàn ọkọ̀ béèrè ń bẹ̀ bọ̀ mo mọ̀ pé tí n bá máa fi ṣe finance láràǹdì màá ṣàrẹ́ tó máa mọ ilé pastor bẹ̀. Jọ̀ọ́ ǹjọ́ mọ ilé pastor yẹn jọ̀ọ́ torí Ọlọ́run. Mountain of Zion. Yeah, yes, that's the church. Church wa nìyẹn. Really? Tí mo lọ nìyẹn sá. Lọ ṣeun. Church tó lọ nìyẹn. Bẹ́ẹ̀ni sá. Please mo fẹ́ rí pastor church yẹn gangan. Tó bá pẹ́ fẹ́ rí wọn ni mo lè ju èyí wọn fún un. Ṣé ọ̀nà tẹ́sí ń tọ̀ lọ yọ rẹ̀? Ẹ bá ti wá dé junction bẹ́ẹ̀ ẹ máa turn sí right apá ọ̀tún. Okay. Ẹ bá ti wá yà ẹ máa rí chemist kan bẹ̀. Ẹ bá ti rí chemist shop yẹn ilé kìíní ilé kejì ṣé wá rí ilé kẹta gangan ó next sí chemist shop yẹn. Thank you. God bless you. Ní sùúrù òṣìṣẹ́ mi. Ẹ má ṣe ìyọnu sá ẹ ṣe sá. Ẹ jọ̀ọ́ pásítọ̀ ni mo béèrè. Pásítọ̀ lèmi náà àmọ́ pásítọ̀ èwo lẹ ń béèrè inú wọn torí ní agbègbè yìí pásítọ̀ pọ̀ káàkiri lẹ́gbẹ̀ẹ́ mi bíbá ẹ̀ pásítọ̀ wà ń bẹ lẹ́yìn bákan náà pásítọ̀ wà ń bẹ èwo gangan lẹ ń béèrè. Mo ń lọ along the road ni mo rí church kan wọ́n kọ Mountain
of Zion. Yes. Mo wá wọ church yẹn mo bá woman kan woman yẹn ní ó dìrọ̀lẹ́ kí pastor tó dé nǹkan tó dẹ̀ ń ṣe mí ó ju kí n dúró dìrọ̀lẹ́ lọ mo ṣàbẹ̀ woman yẹn ló fi júwe fún mi pé sáìdì bíi ni ilé pastor náà òun ni mo ṣe ní kí n bèrè but nígbà tẹ ní pastor pọ̀ bíi maybe màá lọ try church mi ẹ ṣé sir thank you. ẹ máa bọ̀ ẹ wá ẹ máa bọ̀ you are in the right place. Joshua bá mi gbé sí àkànbẹ̀ yẹn. ẹ wo ibi náà tó láti jókòó. ẹ jókòó. ẹ ṣé. ẹ wo yes sir ayé mi ti bàjẹ́. ẹ má lòrú àwọn èdè bẹ́ẹ̀ yẹn ayé yín ò bàjẹ́. ok bí bá ṣì wà ìrètí ń bẹ. nítorí pé ẹ̀mọ̀ mi ni ṣé ẹni tí ò níbi tó lè sùn tó jẹ́ pé ibi tó bá rìn títí dalẹ́ dé ibẹ̀ náà ló fi ń sùn tàbí ẹni tí ò tiẹ̀ lè sọ pé ibi báyìí ni mo ti fẹ́ jẹun àfi nǹkan tó bá rí ló ń jẹ then thinking of tomorrow kò sínú life tèmi pastor ṣáyé mi ò ti bàjẹ́. sá ayé yín ò ti bàjẹ́ ìdí ni wípé gbogbo ń tẹ́ kálẹ̀ kò ì tó kankan nínú ìṣòro ayé Jábésì tọ́lọ́run dẹ̀ yí ìgbà ẹ̀ padà sí rere so èmi náà gbàgbọ́ pé kò sí tọ́lọ́run wa ò lè ṣe ó lè sọ ìgbà tẹ̀yìn náà dọ̀tun ẹ wò ẹ jẹ́ ká gbàdúrà. orúkọ Jésù. àmín. Ọlọ́run gba ọpẹ́ wa. àmín. mo béèrè ẹ̀yin ni ìmọ́lẹ̀ mo fẹ́ kẹ́ ẹ tan ìmọ́lẹ̀ sínú ayé arákùnrin Ọlọ́run tan ìmọ́lẹ̀. àmín. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ẹ jókòó. ẹ sà. gẹ́gẹ́ bí ohun tí a mú mi rí mo rí dájú wípé ìyàwó yín gangan ló wà nídìí ọ̀rọ̀ yín. bẹ́ẹ̀ni ìyàwó yín àfihàn mi pé ó wà behind every problem you are facing. ìyàwó bẹ́ẹ̀ni gbogbo ìlàkọjá yín pátápátá àtọ̀dọ̀ ìyàwó yín ló ti wá. Bísọ́lá ládùúrú gbogbo ìfẹ́ tí mo ní sí ẹ tó wá jẹ́ pé ìgbà tó yẹ kí n bẹ̀rẹ̀ sí ní fọkànbalẹ̀ kí wọn náà ní fọkànbalẹ̀ ló wá lọ ṣe wẹ̀lẹ̀. why? àmọ́ ọ̀nà àbáyọ wà. bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ wà kí kákọ̀rí ìyàwó yín. pásítọ̀ kò sọnù àbáyọ. kí ló dé? Bísọ́lá tá à ń sọ̀rọ̀ ẹ̀ ìyàwó mi ó ti kú. àmọ́ síbẹ̀ fún ènìyàn ní èyí ṣòro fún o ṣùgbọ́n fún Olúwa ohun gbogbo ní ṣíṣe tí ẹ bá ti gbàgbọ́ kò sí ohun tí Olúwa ò lè ṣe. ìwà ẹ̀dá mà burú o ikú fi wá ga tó yìí. nítorí pé ò tí ì ru oyún tó ga tó eléyìí eléyìí jẹjọ ní ọrọ̀ ọlá ìṣeré àti ògbó tó yẹ kí ọkọ rẹ̀ lò nínú ayé láti lè jẹ́ ọkọ rẹ̀ nílò àwa pa gbogbo rẹ̀ pọ̀ nínú wàhálà àti ìpáyínkeke tí ó wà yìí títí di ọjọ́ ìdájọ́ kò lè kó nínú ìrora yìí yóò sì máa rí nù. àmọ́ ìjìyà yìí pọ̀ ìjìyà yìí pọ̀ olówó la fẹ́ ìjìyà yìí pọ̀ sírù ìjìyà yìí tó gbé àti ìwà tó ọ̀pọ̀lọpọ̀ ń gbé nínú ayé tí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tó ń dúró de wọn tó ìrìn àjò wá sí ìyá tiẹ̀ ló jẹ yìí tẹ̀lé ní bàbá.
Ah!